mo fẹ́ kọjọ́ ọ̀la mi jẹ́ àti ní tí bá dàgbà mo fẹ́ nǹkan tó fẹ́ kọ́ wọ̀nyàn mọ̀ mi mọ́ kọ́ mọ̀ mi sí mi ò kàn fẹ́ kọ́ mọ̀ mi fún olórin lásán mo fẹ́ kọ́ mọ̀ mi ní olórin tó ti tún wá tó ti ran àwọn èèyàn lọ́wọ́ tó ti tún ayé àwọn èèyàn ṣe tí ó jẹ́ olórin tó ní òkìkí olórin tó ní agbára jù àwọn agbára tí mo dẹ̀ ní pé oní tó ní olórin tó ní ipa jù nípa ká máa ran àwọn èèyàn lọ́wọ́ ká ní ibi táwọn táníkà àwọn aláìní lè ti máa jẹun lọ́fẹ̀ẹ́ láti máa lọ sí skul lọ́fẹ̀ẹ́ olórin tó ní ilé oúnjẹ ọ̀fẹ́ tó dẹ̀ ní báǹkì tó ń fọwọ́ èèyàn lówó láti má fi èlé sí tó mi ò kàn fẹ́ kọ̀ jọ olórin tó kọ̀ popular torí orin mi kọ́ wọn kọ́ máa mọ̀ mi kọ́ ní pé olórin ọ̀nà mi ò fẹ́ jẹ́ olórin bẹ́ẹ̀ orin mi lórin ayé mi mo fẹ́ kí ayé mi kó affect àwọn èèyàn kó tún ayé àwọn èèyàn ṣe sọ́dọ̀ tó bá di ọ̀la àwọn thousands or millions of people lè sọ pé olórin yìí ló ẹ̀pọ̀ wa apart pé mo gbọ́ orin yẹn dùn wọ́n encounter mi pẹ̀lú ẹ̀ ìgbà tí mo pàdé ẹ̀ tí mo rí nǹkan báyìí ló ṣe láyé mi orú nǹkan tí mo fẹ́ nìyẹn mo fẹ́ kọ́ mọ́ mi fún nìyẹn. Follow me, always follow me, goodness and mercy favour, always follow me. Dòdò ń dá wa ọlọ́run ní dòdò ń dá wa dòdò ń dá wa ẹ̀dá kan ò lè dá wa dòdò ń dá wa ọba tó ti wà káyé tó wà ní dòdò ń dá wa o. My name is Testimony Jaga èmi lọmọ yín Testimony Jaga, the evangelist for the bad boys and girls that turn them to the good boys and girls. Welcome, ẹ káàbọ̀ sórí ètò mi, ètò wa, ètò gbogbo yín. Ọba tó fọ̀rọ̀ dáyé tẹ́nìkan ò fọ̀rọ̀ dá. Òpó tó ṣàyẹ̀rò tẹ́nìkan ò gbèrò. Iṣẹ́ orin ó jẹ́ nǹkan tí mo ti fẹ́ràn láti kékeré mi. Láti secondary school, láti primary school mi, èmi ni máa ń jójú school. Àwa fẹ́ jó, ó bá ti di pé a fẹ́ lọ competition mi ló máa pè. So mo ti like entertainment láti bẹ̀rẹ̀, mo like ká máa dáyàn lára yá. Then mo máa like máa pa àwọn èèyàn lẹ́rìn, máa ṣe stage drama. So ìjẹ́ orin dẹ̀ tó wá jẹ́ nǹkan tí mo tún dàgbà, mo ṣe wá mọ̀ pé bàbá ìyá mi ń ṣiṣẹ́ orin, so mo lè sọ pé mo jogún iṣẹ́ orin lọ́wọ́ bàbá ìyá mi. Though àwọn ní ábọ̀mù wọn ò ṣe ábọ̀mù gbà yẹn, wọn ní opportunity láti ṣe ábọ̀mù bá a ṣe ń ṣe ábọ̀mù ọ̀ṣẹ́ fídíò, but wọ́n mọ̀ wọn nígbà yẹn orúkọ wọn nígbà yẹn wọ́n mọ̀ wọn fún Bọ́lá wọn Alápàlà ìyẹn bàbá ìyá mi. So iṣẹ́ orin mo lè sọ pé mo jogún ẹ̀, mo bá ń lé. Do family bàbá tèmi ò kọrin rí o, wọn ti ń kọrin bẹ́ẹ̀ lájì ni wọ́n tó bá gbá ẹ mú tó bá kọrin wọn á na orí ẹ fọ́ lẹ́yìn kó lọ kí kó dẹ̀ lọ sí school. So iṣẹ́ orin jẹ́ nǹkan tẹ́ kí mo ti fẹ́ràn láti kékeré mi, Ọlọ́run dẹ̀ fi ràn mí lọ́rùn. Oh my God, it's James. One thing I know for sure. 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 As long as us live, I know it for sure. One thing I know for sure. Bọ́hùn mi máa fi gospel kọ Fuji, bọ́dẹ̀hùn mi máa fi gospel kọ raga, bọ́hùn mi máa fi gospel kọ afro, bọ́dẹ̀hùn mi máa fi gospel kọ hip hop, àràmọ́dá. So ó ti àrà náà ni mo kàn fi gbogbo ẹ̀ ń dáná Ọlọ́run, bàbá ẹ̀ lára ló ọjọ́ máa fi gbogbo ẹ̀ máa jẹun ṣá, omi ti yá ká má lọ. I think nǹkan tó jẹ́ tèwa nìyẹn, because mi ò lè sọ pé mo fẹ́ kọ hip hop jọ wọn tó ti ń kọ hip hop lọ. What I mean is that o ò lè kọ R&B gẹ́gẹ́ bí American because kò ń ṣe tàwa. Afro àwa la ní, Fuji àwa la ní, Àpàlà àwa la ní, high life wọ́n sọ pé Ghana ló ní, àwa la ní. Mi ò like máa pe juju music because mi ò mọ nǹkan tó mọ̀ pé juju music so dá mi pé tí wọ́n bá fẹ́ kọ orin yẹn so gbọ́dọ̀ máa ṣe oògùn. So orin yẹn style orin yẹn mo like ẹ̀, but topic tó fún title tó fún kìíní yẹn mo ní issue pẹ̀lú ẹ̀, because àwa la ní àwọn orin yìí. So for you láti pera ẹ ní olórin Nàìjíríà àbí olórin African, o gbọ́dọ̀ ní nǹkan tó ń ṣe tó fi jẹ́ African tó dẹ̀ fi jẹ́ Nàìjíríà. So style orin tí mo ń kọ yìí ló jẹ́ kí n fi jẹ́ Nàìjíríà, ló jẹ́ kí mo jẹ́ olórin kan tó jẹ́ pé mo ní ìpìlẹ̀ mi ò mọ̀ bí Yorùbá yẹn wà correct, ibi tí mo ti ṣẹ̀ wá
so nǹkan tó jẹ́ kí n yàtọ̀ láàrin àwọn olórin nìyẹn so ti bá travel out nǹkan tó jẹ́ kí n tó dá yàtọ̀ wọn pé àìlè mo ló ti wá African okay so bó jẹ́ kó rí nìyẹn àràmọ́dá. gbogbo ayọ̀ mi ti bẹ̀ lọ́nà kọ́ àpàdé follow me always follow me goodness and mercy favour always follow me. àṣà lórin orin dẹ̀ wá pẹ̀lú nǹkan tá à ń pè ní fashion orin wá olórin tó bá mọ oge ṣíṣe ayé ò lè fẹ́ràn ẹ̀ ayé ò lè kó jẹ kí n fi sínú nowadays language ayé ò lè kó jẹ so tẹ bá wo mo ìmúra sí àṣà mi wà nú ara mi gẹ́gẹ́ bí orin mi mo ní èmi mo ń kọ Fuji gospel Fuji pop àbí náà ẹ wo mo nílẹ̀kẹ̀ lọ́wọ́ mi mo ní adé aṣọ mi dúró régé aago mi àwa kọ́ la ní aago yìí ní àṣẹ ìrísí ó láì aago eléyìí dúró fún hip hop ìlẹ̀kẹ̀ mi dúró gẹ́gẹ́ bí ọmọ ọba Yorùbá bàtà mi Adidas kì í ṣàwa la ṣe but native yìí àwa la ní chain mi normally ó yẹ kí n fi lẹ̀kẹ̀ sí ni wọ́n tó di pé mo ní gospel Fuji pop so àṣà mi àti orin mi ó yọ nínú àwòrán mi ìdúró mi ìṣesí mi so wọ́n jọ ń wà papọ̀ ní ẹ lè separate wọn. ọ̀pá tó dá yàtọ̀ rẹ̀ jọ gbólóńgbé ta ló máa tẹ̀sí ẹ̀ can somebody answer me. iṣẹ́ orin ti help country yìí iṣẹ́ orin mo wish pé àwọn government wa orí wọn pé a ní ẹni torí ẹ̀ máa pé tó máa mú iyì nǹkan tí àwọn olórin ti ṣe fúnra wa because ìlú yìí ò ṣe kankan fún wa as when it come to government báyìí pé ti ìjọba ni wọ́n ṣe kankan fún gbogbo olórin tó mèkè lérí ọlọ́run ló kàn fi ara gẹ́gẹ́ bí agbára ló fi gbé wa sókè mi ò gbọ́ bí àwọn àmì kan mi ò mọ tó máa ní olórin kan ń gba owó kan tó lè ní kó fi bẹ̀rẹ̀ iṣẹ́ orin béèyàn bá jí orin mi kan sìn béèyàn bá ta gbo album mi kò sí òfin kan tó tẹ̀lé help ẹ kò sí òfin kan tó lílì wà tó dúró tó àtàlẹ́ sọ pé agbára lédi pé tó bá fọkànrin mi ìwọ mi ò tẹ́ ní láti lé ẹ gọ́ọ̀mẹ̀ntì máa ṣe kí ni ẹ wá mẹ́ni olórin tó ti jáde láti orílẹ̀-èdè yìí kó má sí ọjọ́ kan táwọn olórin yẹn ń perform lójú kan ẹ bá lọ sí Amẹ́ríkà wọ́n máa ní festival of music ẹ tẹ̀ ní kan tí wọ́n máa tún ṣe tó pé bí odindi ọ̀sẹ̀ méjì lọ́ máa fi ṣe back to back ẹ mọ iye owó tó ń wo orílẹ̀-èdè yẹn torí orin àwa dẹ̀ ń waste tiwa so orin yìí kẹ̀ ló jẹ́ kí Nàìjíríà kó tún máa fojú gidi wò wá orin yìí ló jẹ́ kí àtún popular Nàìjíríà ń bọ́ lọ́ ti ń gbọ́ Lagos kílẹ̀ kí Lagos popular inú orin ni life in Lagos a máa ń kọ gbogbo wa tó bá wá sẹ́kọ̀ọ́ kìdí kọ Fuji akọ hip hop akọ gospel akọ gbogbo akọ olórin ni mo fi pé wọ́n yẹ pò orílẹ̀-èdè yìí jù ẹ wo orin àwọn olórin tá a máa ń pè lórin circular music ẹ wo bó orin wọn ṣe ń gbá orin àwọn so-called orin wọn ṣe ń gbá orin àwọn ọpẹ́ra wọn ní world music tó ń gbá dànù ẹ wo wọn tó ń play entertainment as a whole ó ti ta country ẹ wo wọn tó ń gbá bọ́ọ̀lù wa ẹ wo nǹkan tó ń ṣe so orin in fact orin play major role orin n fẹ́ pé orin gan ló ń repair country yìí tó tún jẹ́ kọ́wọn èèyàn máa sọ pé because tá a bá wo nǹkan tó mọ country yìí fún wọn mọ country fún 419 wọ́n mọ̀ wáyé pé àwọn gọ́ọ̀mẹ̀ntì wa wọ́n ń tọ́jú aráàlú gbogbo nǹkan báyìí ló mọ̀ pa wa tó bá jáde síbẹ̀ wọ́n oníṣẹ́ olórin lèmi ti bá ní olórin ni mí láti Nàìjíríà àwọn yẹn máa wọ pé Nàìjíríà next time wọ́n máa ní pé I like your music àmú like orin yín Nàìjíríà ìwọ kàn sọ pé normal Nàìjíríà ni ẹ kó má ní nǹkan kan tó ń ṣe wọ́n máa gbá ẹsẹ̀ gbẹ ni lẹ́sẹ̀kẹ́ tó máa wọ ẹbí pé òun ọmọ olè yẹn ti wọlé ọmọ olè yẹn ti wọlé so orin ti help wa gan but mo gbàdúrà kọ́wọn ìjọba wa kójú wọn là láti rí nǹkan tí orin ṣe lórílẹ̀‐èdè yìí ẹ wo múvì wa náà sí
tó bá lọ sí America tó bá lọ anywhere everybody sìn wọ́n fẹ́ ṣe wedding bí Nàìjíríà àwọn ìbò sìn wọ́n fẹ́ ṣe wedding àwọn èèyàn fẹ́ fẹ́ Nàìjíríà nítorí kí ni wedding wa ń bọ́ lọ́ ti rí nítorí inú movie wa àti inú orin wa bá ṣe ń ṣe so when it come to tó bá yẹ kí ti ilẹ̀ aláwọ̀ dúdú ni Nigerian music right now àwa ni #1 but ṣé ìlú wa jẹ́ #1 ó ti so orin ń ṣiṣẹ́ gidi o gospel wa ẹ̀wọ̀n orin wa inú orílẹ̀-èdè yìí láti ní Sinach láti ní Natenebasi láti ní Dusi Oyekan láti ní Testimony Jaga láti ní ewu wa bídè mọ́lába gbogbo wọn kwẹ́sì àwọn olórin ike adẹ̀ ń ṣe world class job nínú Nàìjíríà yìí ni o so orin ṣiṣẹ́ gidi. If you get the money, make it throw it. Come to your city and go away. Think I sell on my hope is found. So good thing you go there found me. Ferrari, Bugatti, Benzema, rocket Lamborghini, Corvette, even Maserati. They say everything na vanity. You know that I make it chop expensive vanity. Nǹkan mẹ́ta tẹlifíṣàn àpèjú orin ni orin Ọlọ́run orin àtọ̀runwá ẹ̀rọ bí orin ẹ̀mí mímọ́ mo try àti fi sí orin ẹ̀mí mímọ́ then ẹ̀rí mi testimony mi then ìgbésí ayé mi dẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run ẹ lè gbọ́ orin mi kó má ní ọ̀rọ̀ Ọlọ́run testimony mi kẹrin gbogbo orin mi tí mo ń kọ léni ìrírí nǹkan tí mo ti rí nǹkan tí mo ti go through nǹkan tí Ọlọ́run ti ṣe fún mi tí mo wá fi encourage àwọn èèyàn náà tí mo fi ń jẹ́ kọ́ àwọn èèyàn náà kọ́ encourage then orin Ọlọ́run orin ẹ̀mí mímọ́ ni gbogbo orin tí mo ń kọ Ọlọ́run ló fún mi. In the midst of all I came with my testimonies. The doctor gonna fail, no fail. The doctor gonna die. Kan tó máa ń wá sí mi lọ́kàn ni pé mo fẹ́ fi gbogbo ayé nílẹ̀ àti gbogbo agbára mi lẹ̀ fọ́lọ́run nígbàkigbà tí bá ní opportunity láti dúró síwájú àwọn ọmọ Ọlọ́run mo fẹ́ kó fẹ́ràn Ọlọ́run so mo máa ń fi gbogbo nǹkan tí mo ní mo máa fi ń yìn fún etí èèyàn bọ̀rọ̀ David ó ní máa yin Ọlọ́run pẹ̀lú ipá ó ní ẹ̀yìn mi pẹ̀lú ipá yín àti agbára yín so nǹkan tí mo ń ṣe gangan nìyẹn then mo tún máa ń wò pé ẹnìkan wà láàrin ìròyìn tó bíbí a kò fẹ́ràn Ọlọ́run rí kò mọ bóyá fẹ́ ṣe ṣùgbọ́n tó bá tó wá rí èèyàn tó yẹ pé ṣé Ọlọ́run lè kọrin fún lóyún báyìí ló dé ń ṣe báyìí òun tó yẹn a tó wà encourage láti yin Ọlọ́run sí láti súnmọ́ Ọlọ́run sí yes nǹkan tó máa ń fà nìyẹn ẹlòmíràn máa ń fi pé máa ń mu cocaine because kí ni ẹ̀mí mímọ́ òun ni igbó tí mò ń fà you know so. Akíndàmọ́ lọ́nà kó má lọ Akíndòrún lọ́nà kó má tán Akíndàjọ́ lọ́nà kó má yọ ìtàkùn tó ní kéré má lọ á má lọ ayòlì akábọ̀ yòlì kàyọ̀ sàkórí akádòyà àyàlà lórí akábáyọ̀ lọ́kọ̀ òsàlẹ̀ aká. ń bá jẹ́ akọrin máa jẹ́ ẹni tó ń jẹ̀ṣẹ́ máa lè tún máa promote African then máa wá jẹ́ àgbẹ̀ even now mo ní oko mo náwọn ẹran tí mo ń sìn mo ń ṣe gàrí tẹ́ bá fẹ́ ra gàrí ẹ pè mí ká fẹ́ rẹ ẹran mo ń tẹ́rán mo ṣe gbàgùdá àwọn kókó mi ọ̀pẹ mi ò ní pẹ́ dàgbà wọ́n jẹ́ tí mo fẹ́ ṣe mọ́ máa ṣiṣẹ́ oko máa ṣiṣẹ́ àgbẹ̀ àwọn iṣẹ́ tí màá wájú àwọn àjẹṣẹ́ mo ti bá ní inú ẹ̀ṣẹ̀ àkówá sínú àgbẹ̀ mo bá rí pé so kó tí màá máa ṣe nìyẹn mo dẹ̀ máa tún ṣe fashion màá máa ṣe ìgbà tí mo wọ̀ yìí sí àwa là ń ṣe èmi mò ń ṣe so mi ń raṣọ àti bá kàn fẹ́ràn mo bá ra jíǹsì àti kíní kan wọ́n pé tí bá rí ní aṣọ tí bá wọ̀ company mi lọ ti ràn Jagswear. Ọ̀rọ̀ ẹ̀ ṣe o, màláìka ẹ̀ jí, gbogbo èrè mi tó wà lọ́nà kọ́. Ọ̀rọ̀ ẹ̀ ṣíṣí, màláìka ẹ̀ jí. Àmọ̀ràn mi fún àwọn tó wò mí bí mo fẹ́ jẹ́ ẹni tó ń ṣe eré orí ìtàgé
àbí ó jẹ́ ẹni tó ń fẹ́ kọrin, ó fẹ́ jẹ́ ẹni tó yẹ kó fẹ́ máa ṣe makeup, ó fẹ́ máa ṣe DJ, anything tó bá ti jọ entertainment. Ìta tó rí yẹn, eré wà ń ta, ibi wà ń ta. Wá ẹni bá rìn, ayé ṣòro. Súnmọ́ Ọlọ́run, o ò lè sin Ọlọ́run kó tó sin mámọ́nì. Nǹkan tí Ọlọ́run bá dẹ̀ fún èèyàn, òun ló ń pẹ́ lọ́wọ́ ènìyàn. Nǹkan tí èṣù bá fún ni, tó bá fún ẹ ní 1, á gba 10. Tó bá fún ẹ lẹ́sẹ̀, á gba orí lọ́wọ́ ẹ. Kò dẹ̀ jù pé nítorí pé especially ẹ̀yin olórin tẹ́ ẹ bá tí ì mú igbó, ọ̀pọ̀lọpọ̀ talent ń ṣe wọ́n rehabilitation center, wọ́n ti yá wèrè. Kò dìgbà tó o bá mú igbó, tó o bá gbé nǹkan, kó tó mọ nǹkan. Ọlọ́run ti fún ẹ ní ẹ̀bùn yẹn àtòdì ọ̀run wá. Wọ́n ti lè ṣe drama, ẹ fẹ́ ṣe movie. Wọ́n sọ pé torí pé o fẹ́ ṣe movie, gbogbo ẹbí ta ló gbọ́dọ̀ làtọ́lẹ̀ torí pé o gbọ́ pé o gbọ́ ní o pé bọ̀ wọn kan ṣe nìyẹn. Tọ́wọ́ wọn kan bá ṣe bẹ́ẹ̀, ìwọ yàtọ̀ sí wọn. Ẹ ká gba Jésù. Tó o bá dẹ̀ tí mọ Jésù, mọ Ọlọ́run, kó súnmọ́ Jésù. Ẹ má kọ́ tí ilé yẹn ẹ̀dítọ̀. Tó o bá ti gba Jésù, kó súnmọ́ Jésù. Dẹ̀ gbàdúrà fún ẹ. Ọlọ́run ẹ̀mí mímọ́ á máa tọ́ yín sọ́nà. Tí n bá lè ṣe, tí n bá lè make ẹ, ọjọ́ ọ̀la ẹ ó yí bright ju tèmi lọ. O lè ṣe o. Má jẹ́ kó tún ẹ jẹ. Then tó bá ní, gẹ́gẹ́ bí ọmọkùnrin àtọmọbìnrin, o gbọ́dọ̀ ní ẹni tí ó ń bá yín sọ̀rọ̀. Ẹ gbọ́dọ̀ gbọ́ sóbì yín lẹ́nu. Ẹ gbọ́dọ̀ ní ẹni tí ẹ gbọ́dọ̀ ní ẹnìkan tó yẹ pé ẹ ń wò lọ́kàn, tó jẹ́ ẹni tó yẹ pé ó jẹ́ alátọ̀sọ́nà yín. Èèyàn gbọ́dọ̀ wà kó má, ó ní ajá tí ò bá lẹ́ni tó ń tọ́ sọ́nà, mọ́tò àpá. Ẹ gbọ́dọ̀ ní ẹni tó ń tọ́ yín sọ́nà. Ẹ má ní pé mo lè lálù kan ṣe èmi lò kan ní kíní kan nù. Kò lè rí bẹ́ẹ̀ torí pé ò wá sáyé lù kan. Ọlọ́run ṣe jẹ́ kí òbí wa kó bí wa tí wọ́n á lè tọ́ wa sọ́nà. So ìtọ́sọ́nà ó máa ń help èèyàn láti jẹ́ kí èèyàn tètè débi tó ń lọ. Àmọ̀ràn mi fún yín nìyẹn.